Káàbọ̀ padà sí ìmúdójúìwọ̀n tí ó ṣẹlẹ̀ ní SKALE ní oṣù yìí. A ní inú dídùn láti sọ pé SKALE darapọ̀ mọ́ ìwé ìdáná COOKBOOK láti ṣe ìgbọ̀nwọ́ fún ọjọ́ iwájú àwọn ìwé àdéhùn ọlọ́gbọ́n. SKALE wọ́n di alábàáṣepọ̀ pẹ̀lú COOKBOOK ìwé ẹ̀rí ìwé ìdáná tí wọ́n jẹ́ aṣíwájú níbi kí a máa fi orúkọ àwọn ìwé àdéhùn ọlọ́gbọ́n kalẹ̀. Eléyìí wáyé nítorí pé SKALE jẹ́ nẹ́tíwọ́ọ̀kì blockchain tí ó yára jùlọ. Ìbáṣepọ̀ yìí yóò jẹ́ ẹsẹ̀ kan síwájú sí i lórí bí a ṣe lè jẹ́ kí ìdàgbàsókè dé bá Web3. Kí a tún wá ṣe àfikún pé ìwé àdéhùn ọlọ́gbọ́n, àkópọ̀ ìwé àdéhùn ọlọ́gbọ́n tí àwọn COOKBOOK tí wọ́n ní papọ̀ mọ́ ìmọ̀ òdo ìdíyelé gáàsì ìmọ̀ òdo ti SKALE network. Tí méjèèjì bá papọ̀ yóò ṣiṣẹ́ dáadáa láti mú ìdàgbàsókè fún blockchain lápapọ̀. COOKBOOK jẹ́ ìkànnì alágbára kan tí ó ń ṣẹ̀dá fún àwọn olùpilẹ̀ṣẹ̀ àwọn ìforúkọsílẹ̀ ìwé àdéhùn ọlọ́gbọ́n láti lè tètè mọ̀ kí wọ́n sì lè kọ́ ìkànnì Web3 tiwọn láti ibẹ̀. Pẹ̀lú àdìsọ́kàn láti ran ipa àti agbára àwọn olùpilẹ̀ṣẹ̀ Web3 lọ́wọ́, COOKBOOK jẹ́ kí ó rọrùn láti kọ́ àti láti dàgbàsókè àwọn iṣẹ́ tí ó máa ń dàbí ohun tó le fún ọ̀pọ̀lọpọ̀. Ó máa ń jẹ́ kí àwọn ìkànnì kí wọ́n yára láti kọ́, kí wọ́n sì lè ṣe é gbé lọ sí orí àwọn ẹ̀rọ oríṣiríṣi tí ó máa ń jẹ́ kí àwọn olùpilẹ̀ṣẹ̀ kí wọ́n lè yára láti kọ́ nípa àwọn ìwé àdéhùn ọlọ́gbọ́n tí ó ti wà àti àwọn ìkànnì míì. Eléyìí tí ó máa jẹ́ kí ó rọrùn fún àwọn ohun èlò tí kò ní àìṣedéédé láti dàgbàsókè. Títí di òní, ìwé ìdáná COOKBOOK ó ti ṣe ìrànlọ́wọ́ fún ó kọjá 8,000 àwọn olùpilẹ̀ṣẹ̀ tí ó ràn wọ́n lọ́wọ́ láti tètè rí àwọn ìwé àdéhùn ọlọ́gbọ́n tí wọ́n lè lò láti fi ṣẹ̀dá ohun èlò tiwọn. Nínú ìkànnì agbègbè Web3, SKALE network dá dúró wọ́n sì jẹ́ ọ̀kan gbòógì. Àwọn nìkan ni nẹ́tíwọ́ọ̀kì blockchain tí wọ́n ní agbára láti ṣe àwọn ìṣòwò àìníye ní kíákíá ní bí ẹ bá ṣe ń béèrè, tí wọ́n sì tún ní ìdíyelé gáàsì òdo fún àwọn olùpilẹ̀ṣẹ̀ ìkẹyìn. Nẹ́tíwọ́ọ̀kì SKALE ó máa ń jẹ́ kí ó rọrùn fún àwọn olùpilẹ̀ṣẹ̀ láti gbé iṣẹ́ wọn wá sí orí EVM blockchain EVM láàárín ìṣẹ́jú àáyá láì ní wàhálà ààbò àbí àìṣedéédé.
Eléyìí ló wá jẹ́ kí SKALE kí ó dá yàtọ̀ tí ó sì jẹ́ ìbámu tó pé pérépéré fún gbígbé iṣẹ́ àwọn olùpilẹ̀ṣẹ̀ wá sí lílò àti wá sí ayé eléyìí tí cookbook tí wọ́n ti ṣe kalẹ̀. Ìbáṣepọ̀ láàárín cookbook àti SKALE yìí ó wáyé nítorí pé wọ́n jọ ní àwọn ààlá kan náà láti jẹ́ kí àwọn ohun èlò kí wọ́n rọrùn láti ṣe àgbéjáde kí wọ́n sì rọrùn láti jẹ́ dídàgbàsókè kí ó sì tún wà fún gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ lò wọ́n. Owó ìdíyelé gáàsì òdo àti àwọn ìrírí àwọn olùmúlò tí SKALE tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n sì ń ṣe papọ̀ mọ́ nǹkan tí cookbook náà tí àwọn náà ń ṣe yóò jẹ́ kí àwọn olùpilẹ̀ṣẹ̀ kí wọ́n lè máa kọ́ àwọn nǹkan wọn ní kíákíá pẹ̀lú ààbò tó péye. Àwọn olùdásílẹ̀ cookbook wọ́n ní inú dídùn láti darapọ̀ mọ́ SKALE. Ìbáṣepọ̀ yìí yóò sì jẹ́ olùgbọ̀wọ́ fún àwọn olùpilẹ̀ṣẹ̀ Web3 ní ìsín àti ní ọjọ́ iwájú láti kọ́ àwọn ohun èlò tí yóò wúlò fún àwọn tí wọ́n ń bọ̀ ní iwájú. O lè dúró díẹ̀ sí i lórí búlọ́ọ̀gì SKALE kí o lè mọ bí ó bá ṣe ń lọ pẹ̀lú cookbook. Tí o bá sì fẹ́ kà sí i nípa cookbook o lè lọ sí orí ẹ̀rọ ayélujára wọn kó o lọ mọ̀ díẹ̀ sí i. Èmi ni aṣojú SKALE ti ilẹ̀ adúláwọ̀ fún èdè Yorùbá. Èdè Yorùbá náà sì ni a fi ń bá yín sọ̀rọ̀. Ẹ ṣeun tí ẹ gbọ́ wa. Ó dìgbà kan ná.